Hello everyone, welcome to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you. And if you're new here, welcome. Thank you for being part of the family. Please don't forget to hit on the share button, likes, and subscribe. And don't forget to hit on that notification bell for more for more upcoming videos. And in the comment section, please note the regretful comments. Thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Hello everyone, welcome to Toyeen. Kí lọkùnrin wa rí kí ni ìmúra gbà rẹ̀. Ẹ̀rọ àǹkankan àtòrí àbùkù tí ó kàn ní. Olórí. Ẹ̀sìn ni àwọn ọkùnrin náà mọ̀ pé wọ́n ní bí àwọn àpapọ̀ ní Wọ́n sponsor ẹ̀. sponsor ẹ̀. Àjọsọ́lá Kó làbùrọ̀ kan sponsor yìí. Èmi gan-an fún àmì gan-an èmi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà mi kékeré. Ní tèmi fẹ́ ni pé kí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Kábíyèsí o. Ọba Olúkòso. Àwọn gbogbo darí jẹ o. Kábíyèsí o. Orí ẹlẹ́ ilẹ̀. Ní ayé ẹ̀mí la ṣe ní ẹ̀mí báyìí. Ti mọ àwọn gbogbo. Bí a bí ọdún méjì báyìí.